Ọlọ́run á yan pàṣọ ńlá tó máa ná ẹ̀yin ìjọba yìí gbogbo kòkòrò àyàyàn náà jáde o. Ṣé ẹ rò pé èròǹgbà dáadáa níjọba gbà lórí ọ̀rọ̀ elépo dé? Èròǹgbà burúkú ni o, nǹkan burúkú níjọba ṣe, kò yẹ kó yọ sọ́síjì àṣì mẹ́ẹ̀tẹ́ ni ẹ̀ láyé ìtọ́ni kò lẹ́mìí dáadáa bẹ̀rẹ̀ pírẹ́sidẹ́ǹtì wa àkọ́kọ́ tó lọ tí ò lẹ́mìí tó fi gbé mi wà a sì ń gbádùn wọ́n jásìkò bàbá wa bàbá tibí àti tibí gbogbo ẹ̀ wá wọlé pátápátá ọ́sà ló pààyàn jù nísìn èèyàn pé ṣáìbì mọ́ síbẹ̀ tó bá lówó ló ń dóbò èèyàn pé ṣáìbì mọ́ ọ́sà burúkú ni ó ń pa anybody dànù. Ẹ bá fẹ́ rolóṣó ẹ̀ sí rolóṣó bíi 350 ní junction Pàṣẹkẹ́ sí Kólóbó olóṣó tó máa wọ 350 ìpínlẹ̀ máa rí olóṣó ọjà àpàyàn ló kú mẹ́wàá mi ò jẹun alẹ́ àná fún un nígbà tí ó ṣòwò lọ́wọ́ mi tí máa fi jẹun ìyàwó mi kan ti lọ láti bíi 2 weeks ago kí ló fà kò dùn kókò ìjànlẹ̀ torí oúnjẹ ni kò yẹn mọ́ ebi ń pa wá gan ebi lásán tẹ́bí bá tẹ̀ kọ́kọ́ lọ àwa mọ̀ tó kàn àwọn bá ibẹ̀ ṣe o tí gbogbo ẹ̀dẹ̀ tó ti dojúrú ìfilẹ̀ jáde tó bàbá wa yìí ìjáde tó bàbá wa yìí ní gbogbo wa rò pé bóyá àtibọ́sáyé o kọ́lọ́ tó bọ́ ṣàánú wa kí bàbá wa gbé wa débi tá à ń lọ o ara ń anybody ànílé ti dẹ̀ ilé tí wa gbọ́ dàrú àníyàwó mi ọ̀rọ̀ owó oúnjẹ lásán pé yá mowó wa lé kò sí láti last 2 weeks ó ti lọ ó ti lọ. Ẹ rò pé oúnjẹ nìkan ló jẹ́ kí obìnrin lọ? Owó oúnjẹ nìkan ní báyìí orí ìyàwó mi ò kì í yálè ó ń ṣe ṣìnà lẹ́gbẹ́ àbá sọ pé ṣìnà ló ṣe tàbí jà kò sí yẹn bẹ́ẹ̀ o ọ̀rọ̀ pé bí ń pa nígbà tẹ́mi náà mọ̀ pé mi ìfowó lẹ̀ ṣé màá wá ní kó má lọ ni ọ̀dọ̀ ìyá ẹ̀ náà ló lọ owó epo yìí ó tẹ̀ wá fa gbogbo nǹkan dáhùn pátápátá dáhùn pátápátá ráúráú ẹ má pa gbogbo bá tán ẹ jọ èèyàn ti kú gan o ní àárọ̀ yìí aláàárọ̀ yìí a sì lọ sí kò tó ní 10,000 wọ́n ní woman ṣe kú nígbà tí ó sọ̀rọ̀ náà wọ́n ní kán fún wọn 10,000 kán fi deposit kò lẹ́ tó máa deposit 10,000. Ìyẹn nílé ìwòsàn. Bẹ́ẹ̀ ni rẹpẹtẹ èèyàn tó ti kú kì í ṣe millions. Ṣebí ìta àbá yìí la máa sọ. Bẹ́ẹ̀ ni ètò bẹ́ sódò gan wà. Ṣebí ìtọ́ bá kù sọ náà rí ẹni tó bá ti bẹ́ sódò ẹja ló máa gbé ìyẹn ti lọ tiẹ̀ ní ó ti rò pé tóun bá kóde kú òun ò jẹun ọ̀la mọ́ ni òun ò jẹun tọ̀tún la mọ́. Bó ní kálukú ṣe ń yànda rẹ̀ fóònù ayé nìyẹn. Mo kí ẹ pẹ̀lẹ́ ẹ kú ọjọ́ mẹ́ta ẹ káàbọ̀. Pẹ̀lú bí nǹkan ṣe rí yìí kí ni èròǹgbà yín pẹ̀lú bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí yìí? Èròǹgbà mi pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà ó ní agbára o. Kí ló ṣẹlẹ̀ gangan? Mẹ́wàá mi ò jẹun alẹ́ àná fún un nígbà tí ó ṣòwò lọ́wọ́ mi tí máa fi jẹun ìyàwó mi kan ti lọ láti bíi 2 weeks ago kí ló fà kò dùn kókò ìjànlẹ̀ torí oúnjẹ ni iṣẹ́ tí mò ń ṣe gbà káàrin kankan jẹ́ ń bẹ̀ tí gbogbo àwọn tó fẹ́ gbéṣẹ́ wá gan ọ̀gbẹ̀ṣẹ́ wá iṣẹ́ ilẹ̀ là ń ṣe ẹni tó bá fẹ́ kọ́lé àṣà àti jẹun lé kó tó wá kọ́lé kò sẹ́ni tó fẹ́ ṣe gbogbo yẹn mọ́ ebi ń pa wá gan ebi lásán tẹ́bí bá tẹ̀ kọ́kọ́ lọ àwa mọ̀ tó kàn. Irú iṣẹ́ wo gangan ni iṣẹ́ ọwọ́ tí ẹ̀ ń ṣe gangan? Mo kọ́ṣẹ́ ọwọ́ mọ́lé ni mí mo dẹ̀ tó ń kọ fújì tí mò ń kọ orin olórin ni mí àwọn tó ń ṣe promoter wa tó fẹ́ gbé wa jáde pé yá ká ṣe gbá ká ṣàwò ká ṣe gbogbo bàbá dáfò nǹkan tó fẹ́ ti gbé wa gbọ́ kò sí lọ́wọ́ tiwọn náà so tábà kàn ṣe bí gbéyàn yín àgbàdo lẹ́yìn bá ní gbogbo ìgbà ni iṣẹ́ ìdàrẹ̀ tó kọ́ pé afẹ́ṣẹ́ ní ṣe nígbà táwọn náà bá rú náà máa pè wá pé yá èrò dẹ̀ ti pọ̀ jù ẹni tó fẹ́ jẹun ti pọ̀ jù ìmọ̀ báyìí fẹ́ ṣe bá anybody máa fi tẹ́nu àmọ́ báyìí fẹ́ ṣe o tí gbogbo ẹ̀dẹ̀ tó ti dojúrú ìfilẹ̀ jáde tó bàbá wa yìí jáde tó bàbá wa yìí ní gbogbo wa rò pé bóyá àtibọ́sáyé o kọ́lọ́ tó bọ́ ṣàánú wa kí bàbá wa gbé wa débi tá à ń lọ o wọ́n á kó wa lọ sínú odò ṣàánú wa o tó ṣẹlẹ̀ nìyẹn o Nàìjíríà ìdílé gan o. Ìmọ̀ràn wo lẹ ní fúnjọba? Ìmọ̀ràn tí mo ní fúnjọba ni pé kíjọba jọ̀ọ́ àwọn tó fẹ́ máa rántí wa yẹn tó ń dákówó rẹ̀ jẹ yẹn kíjọba fúnra rẹ̀ wá fojú ààrẹ máa rí àbíkọ́ bá gbọ́dọ̀ kan rẹ̀ máa fi ilẹ̀ káwọn tó máa gbà lọ́wọ́ gbogbo wọn ká gbogbo mọ̀ bí tá a jọ wà gbogbo wa àtàwọn ìjọba àtàwa náà káàbọ̀ bí tá a jọ wà ilé ti pọ̀ jù ara ń ní anybody. Pẹ̀lú bí nǹkan ṣe rí ń sìn ǹjẹ́ rò pé bí ọ̀rọ̀ Nàìjíríà ṣe rí yìí ọ̀pọ̀lọpọ̀ ilé ò ti dàrú báyìí? Ànílé ti dẹ̀ ilé tí wa gbọ́ dàrú àníyàwó mi ọ̀rọ̀ owó oúnjẹ lásán pé yá mowó wá lé kò sí láti last 2 weeks ó ti lọ
ó ti lọ. ẹ rò pé oúnjẹ nìkan ló jẹ́ kí obìnrin lọ. owó oúnjẹ nìkan ní báyìí orí ìyàwó mi ò kì í yálè kò ń ṣe ṣìnà lẹ́gbẹ́ àbá sọ pé ṣìnà ló ṣe tàbí jà kò sí yẹn bẹ́ẹ̀ o ọ̀rọ̀ pé bí ń pa nígbà tẹ́mi náà mọ̀ pé mi ìfowó lẹ̀ ṣé màá wá ní kó má lọ ni ọ̀dọ̀ ìyá ẹ̀ náà ló lọ ó lè lọ wá solution ọ̀rọ̀ oúnjẹ sára ẹ̀. ẹ rò pé bá tún bá fi kó wó epo ìyàwó yín lè má ti lọ. ó lè má lọ o. kí lẹ rò kó jẹ́ kí ìyàwó yín ó lọ. sórí owó tí ò sí gbogbo nǹkan ti di nira owó epo ìnira iṣẹ́ náà fi afẹ́ lọ wọ mọ́tò afẹ́ lọ ṣe bákan náà ní nira ni ó lọ èmi gan blame ẹ̀ kó ṣe lọ ó lọ o. torí ọ̀rọ̀ owó epo yìí. bẹ́ẹ̀ ni owó epo yìí ó tẹ̀ wá fa gbogbo nǹkan dáhùn pátápátá dáhùn pátápátá ráúráú àwọn tó dẹ̀ ń jẹ àwọn tó ń jẹ náà jẹ ebi ń pa àwa gan ṣá. kí lẹ wá rò pé ìjọba lè ṣe lórí ọ̀rọ̀ lo bílù ṣe rí yìí. kíjọba jọ kọ́ dá gbogbo kíní tán náà yọ sígi àti kíní tán náà yọ kíní tán náà yọ yẹn ẹ dá padà síbẹ̀ tí gbogbo ẹ̀ mú padà sí kúṣù wa kọ́ máa dẹ́gbẹ́ bíi 700 àbí 600 ẹ má pa gbogbo bá tán ẹ jọ èèyàn ti kú gan o. ẹni kí wọ́n ti kó ní 700. bẹ́ẹ̀ ni ṣebí 200 níjọba bá. 200 níjọba bẹ́ẹ̀ káàtì ọ̀sán ti gbé wa lọ fà kọ́ dá padà sí 600 àbí àmánèjì ẹ̀ bẹ́ẹ̀ eléyìí ti lọ fà jù ẹjọ. ṣé ẹ rò pé 600 dín náà lọ fà báyìí. ó lọ fà àbọ̀ tó bá bá yọ àtúnṣe máa maintain ẹ̀ pé látòrí 1001 sí 600 anybody àtúnṣe ìdúpẹ́ àdúpẹ́ kọjọ àwa náà gé sí 600 ní ẹjọ fúnra wa la gé ẹjọ bá gé sí 600 ó wà 600 a máa manage ó ní 1 ya ẹjọ ẹ má pa wá tán ẹjọ ẹ má pa wá tán. nípa bí nǹkan ṣe wá ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ló ti kú. ó ti kú gan-an ní àárọ̀ yìí aláàárọ̀ yìí a sì lọ sí kò tó ní 10,000 wọ́n ní woman yẹn ṣe kú nígbà tí ó sọ̀rọ̀ fún wọ́n ní kán fún wọn 10,000 kán fi deposit kò tẹ́ tó máa deposit 10,000. ó ti lọ gbàtà máa ti fọwọ́ débẹ̀ ilẹ̀ ti rán. torí bí nǹkan ṣe wọ́n yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti sọnù. rẹpẹtẹ èèyàn tó ti kú kì í ṣe millions. ṣebí ìta àbá yìí la máa sọ. àwọn èèyàn tó kú lásìkò ọ̀wọ́n gbogbo epo yìí ó pọ̀ níye. ó pọ̀ jù ebi ló pa wọn kú. ẹ̀ẹ́dẹ́bí pakú ló pọ̀ jù wọ́n níbi àrùn kí wọ́n ti máa pa àrùn ẹ̀ tí ó bá ń jẹun yẹn òun ló ń pa wọn. ọ́sà ló pa wọn jù nísìn. èèyàn pé ṣáìfì mọ́ síbẹ̀ tó bá lówó ló ń dóbò èèyàn pé ṣáìfì mọ́ ọ́sà burúkú ni ó ń pa anybody dànù. ìwádìí tún jẹ́ pé wà pé lásìkò tí ò sí tìlú lè tí gbogbo ẹ̀rí bákan bákan ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ń lọ pokùnso. bẹ́ẹ̀ ni ètò bẹ́ sódò gan wà ṣebí tó bá pokùnso náà rí ẹ̀ tó bá ti bẹ́ sódò ẹja ló máa gbé ìyẹn ti lọ tiẹ̀ ní ó ti rò pé tóun bá kó ti kú òun ò jẹun ọ̀la mọ́ ni òun ò jẹun tọ̀tún la mọ́ ó ní kálukú ṣe ń yànda rẹ̀ pò nù ayé nìyẹn. lẹ́yìn owó epo yìí kí lẹ rò pé ìjọba tún lè ṣe. first of all owó epo yìí torí ẹni ra kẹ̀kẹ́ ó lè po ẹni fẹ́ tó fẹ́ ra minerals lọ́wọ́ ẹ̀ bọ́ jẹ́ pé kò sí iná abẹ́ tan generator epo yìí ni most tó jẹ́ first tó ń ba nǹkan jẹ́ jù. sẹ́yìn rò pé èròǹgbà dáadáa níjọba gbà lórí ọ̀rọ̀ elékodé. èròǹgbà burúkú ni o nǹkan burúkú níjọba ṣe kò yẹ kó yọ sọ́síjì àṣì mẹ́ẹ̀tẹ́ ni ẹ̀ láyé ìtọ́níkò lẹ́mìí dáadáa bẹ̀rẹ̀ pírẹsidẹ́ǹtì wa àkọ́kọ́ tó lọ tí ò lẹ́mìí tó fi gbé mi wà a sì ń gbádùn wá jásìkò bàbá wa bàbá tibí àti tibí gbogbo ẹ̀ wá wọlé pátápátá epo ni o epo ni o. ìjọba ń sọ fún wa pé táwọn bá yọ owó epo yìí pé ìlú ò lè dẹrùn ìlú ò lè dẹrùn. wọ́n fẹ́ pa gbogbo wa tán ni ìjọba fẹ́ pa wa tán ni ọjà yọ fẹ́ dájú wa ni kó já àwọn ọmọ tiwọn nìkan wọn kò ti wà lamẹ́ríkà ó wà London kọ́ má ṣe bẹ́ẹ̀ o àtúbọ̀tán lójú o bí bàbá rẹ̀ pọ̀ wà lamẹ́ríkà ó lè fẹ́ wá Nàìjíríà kí plane crash o ó lè fẹ́ lọ ọdún mi kí plane wọn crash o ọ̀tọ̀ lọ́hùn o gbogbo wọn ò tọ́lọ́hún o wọ́n fìyà jẹ wá gidi lọ́wọ́ apá wọn rẹ àdúrà mi fún wọn nìyẹn pé kọ́ ló ń pa wọn rẹ kí lẹ́ everybody kan máa lọ. gẹ́gẹ́ bí ipò àwa ọkùnrin lóde òní ǹjẹ́ rò pé àwọn ọkùnrin lónìí ǹjẹ́ rò pé àwọn responsible sáà sojú ṣètò yẹ ká ṣe. kàtẹ́bù tó ìyàwó ẹlòmíì fúnra ẹ̀ ló máa ní bọ́bọ́ yẹn ń pè ẹ̀ torí kò dówó tó máa fún ẹni dẹ́ pé yẹn lówó tó máa fún dáàdì sọ tó máa fi pọ́ọ̀tì ẹ̀ sọ́dọ̀ ìyàwó ẹ̀ tó máa fi tìyàwó ẹ̀ sọ́dọ̀ ẹlòmíì àìmọye ọkùnrin tó ń fi ìyàwó ẹ̀ gan tọ́ rẹ̀ bá àti ẹ̀bí yẹn ló ń lára gbóná lọ́wọ́ yóò para ẹ̀ nítorí kò sówó lọ́wọ́ ẹ̀ ẹni ò dẹ̀ lówó kò ń ṣe èèyàn kò jù bẹ́ẹ̀ lọ sà.
ìyẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin aṣọ ojúṣe wa nù. a lè ṣe àlè kàtẹ́bù ẹni tí ò tí ì bọ ọmọ ẹ̀ ló máa tọ́jú ìyàwó. tí o ti bọ́ra ẹ̀. kò ì bọ́ra ẹ̀ ọmọ tó bí gan kò ì fi ìjẹ àwa níyàwó tó tíyàwó bá lóun gbà báyìí ọkọ náà gbà báyìí ni bí ilé ayé dẹ̀ ṣe rí nìyẹn. nínú ìwádìí tá a tún ṣe lénìí a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lọ́jọ́ ṣe pé nítorí kọ́kọ́ ò tọ́jú wọn tó wọ́n ti di olóṣó wọ́n ti di alágbèrè káàkiri. ṣẹ́gi ń gbé ilé bẹ̀ tá a bá jọ jáde ń sìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa mú jáde tẹ́ bá fẹ́ rólóṣó ẹ̀ sí rólóṣó bíi 350 ní junction Panṣẹ́kẹ́ sí Kólóbó olóṣó tó máa wọ 350 ìpínlẹ̀ máa rí olóṣó ọjà àpàyàn ló pọ̀ jù lábẹ́òkúta. ìyẹn àwọn obìnrin tó yẹ sí pé wọ́n bá wọn sùn wọ́n ń gbowó. bẹ́ẹ̀ ni èyí tó bá gba 3,000 4,000 5,000 wọ́n ń ṣe nìyẹn kọ́ sí àtẹ̀jìlẹ̀ kan gbowó ọ̀nà máa jẹun wọ́n ń ṣe nìyẹn wọ́n pọ̀ gan-an. ṣé ẹ sì rò pé nǹkan tó ń ṣe yìí wọ́n lè padà lù wọ́n. wọ́n ń lò wọ́n náà ni wọ́n ń jórí wọ́n ń jápá gbọ́sẹ̀ lọ wọ́n dẹ̀ jí ń tẹ̀ra mọ́ nígbà kan pé báwo lọ́dọ̀ là kí làwọn fẹ́ jẹ ìwọ̀n ẹni tó pa yẹn ìyẹn kó sọ́wọ́ nìyẹn ọ́bìnrin pẹ̀lú tó bá ti mú kó sọ́wọ́ ni. ní àwọn kan náà wà tí pé àwọn ọkùnrin míì wà tí pé sẹ́yìn pé nígbà tẹ́sán ọ̀lẹ́ẹ̀kan ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti di olóṣó kalẹ̀ ló ti ń wá ẹni tó máa fẹ́ ẹlòmíì lọ torí owó tó nílò. wọ́n á lọ wá torí pé ìyàwó wọn ti lọ bóyá sẹ́kàn wá jàjà bọ́ sí náà jàjà rí pé 10,000 kan àwọn òbí ara àwọn ti ṣe káwọn náà débẹ̀ káwọn lọ jà 3,000 lé àti 4,000. orí owó rúùmù nìyẹn wọ́n bá ti mọ̀ pé owó tó bá fi sanwó rúùmù bíi 4,000 5,000 wọ́n á yà ni wọ́n bọ́ sẹ́yìn káńtà kan kọ́ bá lè ṣe oúnjẹ yìí fáwọn ọmọ ìdíṣe fún wọn tán owó rẹ̀ wọ́n ti mọ̀ pé àjẹmọ́nú ni wọ́n tún wọṣọ wọn lọ nìyẹn. so owó ọjọ́ yẹn ó ṣàyò àbí. á yó wọn á jẹun. ẹ bá wa gbàdúrà fún ìjọba orílẹ̀-èdè. irú àdúrà wo ọ̀dà ìjọba orílẹ̀-èdè yìí ọlọ́run á ràn ìlọ́wọ́ ọlọ́run á kó sí inú ẹ̀mí èṣù tó wà nù yín ọlọ́run á bá àgbọ̀dànù wọn ní ẹgbà tọmọdé kékeré bá burú ẹgbà náà máa fi ń yọ àtòrì náà máa fi ń nà ọmọdé tí nǹkan burúkú tó wà láyé ẹ̀ máa fi jáde ọlọ́run á yan pàṣọ ńlá tó máa ná ẹ̀yìn ìjọba yìí gbogbo kòkòrò àyà yín náà á jáde o ó dàbọ̀ ẹ má bàálù ìjẹ fún wa o.